Oya níbẹ̀. Oya let's go jíjà. Fáínà gangan lélẹ̀ ṣàrèrò. Ṣẹ́ǹpẹ́ni. Ṣẹ́ǹpẹ́ni. Wọ́n ṣàwà ń bí lánàá wọ́n sọ bó ṣe rí. Ṣẹ́ǹpẹ́. Ẹ wá o ẹ máa ṣe yẹn o. Kábíyèsí yàtọ̀ sí baálẹ̀ o. Káyé máa ṣe yẹn. Ìjọba yàtọ̀ o. President yàtọ̀ sí gómìnà o. Ẹ máa ṣe bẹ́ẹ̀. Ṣé ti pọ̀? Kábíyèsí yàtọ̀ sí baálẹ̀ o. Ẹ máa ṣe bẹ́ẹ̀ o. Okay. Ìbáàsì ẹjọ́ ẹ̀yin tèmi ẹjọ́ ẹ pè mí ò ẹ sábà ìkórí mi yóò wú sá. Ṣé òfújì mi bàbá ọba ìjọba bàbá ọba o bàbá ọba o ìjọba o ìjọba o ìjọba o bàbá ọba ọ̀gá ọba ẹ̀gbọ́n ọba èèyàn tiwọn lọ́mọ tiwa o. ẹgbẹ́ mi ẹ̀sà mi kọ́ ìwò ṣí fi máa mú ṣé òfújì káwùsù sàmọ́nì ìlànà ẹgbẹ́ orí tuntun sani máa so ṣe. ẹgbẹ́ mi ẹ̀sà mi kọ́ ìwò ṣí fi máa mú. Wọ́n sọ fún wa. Káṣù sàmọ́nì. Ẹgbẹ́ wọn pé tuntun sani fàṣọ ṣe. Alájú àsìkò Àlàbí ọmọ alájà àdíjà bàbá alájà wá sí. Àwọn àti jẹ́ gbọ̀ngàn ti pẹ́. Ṣé o kọ́ lè pé kí nínú bàbá mi mọ́? Kò ṣẹlẹ̀ rí ẹni dánwò àtẹ̀sí òun àbáṣọ. Sẹ́ńpò gbé sókè. Sọmọlẹ̀ ìbálẹ̀ sàràbàrà ni wọ́n wà bọ̀rọ̀ níbẹ̀ tó bá yá. Sàràbàrà tábọ̀lọ̀ òun yóò ká. Mo ti lé Olúwa ọkọ mi ìbá èmi lé Olúwa ọkọ mi ìbálẹ̀ lé Olúwa ọkọ mi ìbá èmi lé Olúwa ọkọ mi ìbálẹ̀ èmi lé Olúwa ọkọ mi ìbá bẹ́ẹ̀ kọ́ máa ṣe kàn án rẹ̀ hà. Ó ní ká má ṣe kàn án àtẹ̀sí. Mo máa ṣe kàn án àtẹ̀sí o. Ọ̀pẹ́ rí lọ́jọ́ tọ́wọ́ àtẹ̀sí. Àwọn ti bàtà lè sọ pé sọ́wọ́ nìyẹn jẹ́. Ẹ pé pẹ̀kú sílé wa o. Ọlọ́pẹ́ akẹ́bàjẹ́ o. Ọlọ́pẹ́ kúnlẹ̀ o sẹ́ bàbá ọmọ. Ìjọba tó kàn fújì pàṣẹ o. Ṣífì máa jíjí fẹ́. Ẹgbẹ́ oṣù sàmọ́rin rẹ̀ o. Ṣé o fújì o bàbá ọmọ? Aluminium village. Ibi gbogbo ilé tó ń kọ́ lẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ dira ibi náà ti ń kọ́ alumi Ajíbọ́lá ọ̀sẹ̀ ẹ̀kùnrin gbogbo ilé ńláńlá ilé kiri tẹ́ ẹ bá rí
àwọn ilé tó beautiful tẹ́ ẹ bá rí jímọ́ra ilé tẹ́ ẹ bá rí nínú Èkó. ọlọ́gbẹ́kùnrin akẹ́bàjẹ́ o gbogbo ilé tẹ́ ẹ bá rí ilé kiri tẹ́ ẹ bá rí ní Lagos nínú Èkó ní Naija ibi náà ti ń kọ́ alumi tó fi ń kọ́ wọn Pasuma àjọ gbogbo windo dáadáa gbogbo windo class dáadáa gbogbo àwọn class windo ìbọ̀rọ̀ ibi náà ti ń kọ́ alumi tó fi ń ṣe wọ́n láì sí bí wọ́n sẹ́bọ̀ yìí kò sálumi alumi ní ọ̀fìn lè gbọ̀n pé bí ó Pasuma àjọ kò síbi kò sálumi o ìbá sí ọ̀rọ̀ ṣẹlẹ̀ kọ́ àmọ́ ẹ wà náà mi là àgàtà sọ fún wòsùn bí mo ní o máa tẹ̀ lẹ́nu. wòsùn bí mo ní o máa tẹ̀ lẹ́nu àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti ń dọ́nu ẹ fún wọn ní ìpanu bá tó sọnù kan sọnù bákòrò àwọn ní ìjánu kó sì lọ́dà méjì nígbò ó yẹ torí gbọ́ ṣé fújì rọ̀ débi àwọn tó mọ fújì rọ̀ sọ pé ìdodo rí ìdájì yá o ojúlọ́mọ tó ẹnu àwà ọ̀yẹ́ ọ̀ bàbá sọ̀rọ̀. Olùbàdàn bá wọn ní ká bá sọ ẹ́. Wọ́n ò tún gbọ́dọ̀ máa bá mi o. Èrè ọ̀pẹ àṣọdáni lásán. Ohun tí a bá gbọ̀n ṣálọ̀ mọ́ máa ràn àwọn abiyamọ ló fi yẹ ká máa fẹ̀sọ̀ ṣó péra. Ibo làwọn ọmọ mi fẹ́ bójú sí ní ìgboro. Nígboro bá so. Ẹ̀bọ̀ sí wọn ṣáàrò jà níbẹ̀. Jà níbẹ̀ yẹn ò bá so. Ìtìjú lọ́wọ́ ni. Ó bá mi ojú pé pọ̀ sí wọn oníṣẹ́ ẹ̀yẹn. Èèyàn tó lówó láàmú lọ́lọ́. Ṣé máa sọ? Káńsù sàmọ́nì ní máa pè. Èèyàn tó lówó láàmú Bókárì. Àbànà tí náwó lè mọ̀ Bókárì. Èèyàn tó náwó tí wọ́n ń pè ní àgbà. Àlùbáríkà lọ́pọ̀lọpọ̀ ló tọ́. Èèyàn tó lówó tí ó ní onítọ̀hún yá mi o. Láfi sọ pé ìṣẹ́jú iṣẹ́ lọ bà á so. Eréjèrè lọ bà á so. Ibà wọn sí owó ṣètò ń gbọ́. Ọmọ ẹ̀ wá náà mi àlàáfíà o. Ìmọ̀lẹ̀ tó kọ́ fún jí bà á so. Eréjèrè lọ bà á. Ibà wọn sí ìmọ̀lẹ̀ tó ń ga o. Ọmọ ẹ̀ wá náà mi ìṣòwò o. Ẹ ṣí fíìmù àmúrò bàbá ọba náà. Ṣí fíìmù àmúrò gbogbo fújì o. Bàbá ọba náà rẹ̀ ó máa so. Gbogbo yẹn kírun lẹ́yìn mi ò bá so. Ibà sí ẹ̀rọ ìyàrá àgàtà tẹnu wọn. Ẹ kírun lẹ́yìn o. Ṣí fíìmù àmúrò. Ẹ kírun lẹ́yìn mi ṣí fíìmù àmú Paso. Dodo yẹn kírun lẹ́yìn mi ò Paso. Dodo yẹn kírun lẹ́yìn mi Paso. Ibà sí ọ̀rọ̀ yàrá kàtà. Àwọn tí Paso lọ sọ pé. Bàbá ẹ̀ka sábọ̀ ni ló jẹ́. Ọlọ́pẹ́ akẹ́bàjẹ́ o. Lídà ẹlẹ́gbọ̀n. Alábẹ́ ìjọba bàbá ọba náà rẹ̀ ṣí fíìmù àmú Paso.
ibi náà pè la aluminium village maso ní ẹlẹ́kọ̀ọ́ federal jíjíbọ́lá Lagos state jọpẹ́ mú láwọn ọba maso ibà ṣe èèyàn. Aluminium village náà pé bí o aluminium day ṣé pàṣẹ ṣé aluminium day ṣé ṣé pàṣẹ ṣé aluminium day ṣé pàṣẹ ṣé aluminium day Pasuma àjùlọ. gbogbo alumi inú Èkó. ó yàtọ̀ síra Pasuma ọkùnrin kan àmọ́ ẹ̀ wà náà mi là ọ̀gá tó sọ fún wọn. Ó yá ẹ jẹ́ ká pé o ká tú o ká jọ o ó jura wọn lọ mi kò jura wọn lọ. Ó yá ẹ jẹ́ ká pé o ká jọ o ká tú o. Ó jura wọn lọ mi kò jura wọn lọ. Tọ́jú ẹni àwọn sàyìn kò. Báàbí ìmọ̀ ẹ̀kúnrẹ́. Àwọn ẹ̀yà wà náà bí dandan. Ọlọ́dà ni wọ́n sí láti ìwà rẹ̀. Èmi àbí òwe ṣe pàṣẹ. Ọlọ́dà ni ẹ̀rọ. Ọlọ́dà ni wọ́n sí àgbà. Alábẹ́ ẹ̀rọ bàbá ọba náà ẹ̀ o ṣí fi máa mú bá sọ. Káṣù sámọ́nì ṣé òun fún yí pàṣẹ. Ẹ́ríà. Ẹyẹ máa dúrákì ó jura wọn lọ. Kò yẹ kó máa dúrákì ó jura wọn lọ. Gbogbo wa rí ó jura wọn lọ. Owó àlùmí ó jura wọn lọ. Owó kíláàsì ó jura wọn lọ. Abẹ́ǹdẹ́ Ó jura wọn lọ. alábẹ́ ẹ̀rọ Ó jura wọn lọ. ọlọ́pẹ́ ní ẹ̀ Ó jura wọn lọ. ẹ̀ta tẹ́ náà bàbá ọba ẹ̀ta tẹ́ náà bàbá ọba alábẹ́ ẹ̀rọ pàṣẹ ọmọ ẹ̀rọ anamílà kàtà sọlábà lẹ́kùn jí bọ́ area. Ẹ̀pọ̀ aṣẹ̀bẹ̀rẹ̀ náà ni kí láti ṣe a máa ṣẹ̀bẹ̀rẹ̀ náà ni ó kí láti ṣe. Ẹ mọ̀ tí president Ìbára jí bọ́lá a ní first president dandan ni bí gómìnà bá pàṣẹ a ní deputy gómìnà jù wá. Olórí oko máa jíjí mọ́ a ní second in command tó máa lọ. Ẹ mọ̀ ṣá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ owó sẹ́wọ̀n yìí pàṣẹ o ọ̀tọ̀lọ́gà ọ̀gá ní gbàṣọ aláṣọwọ̀ ẹsẹ̀ pàṣẹ ọ̀gá ńlá lórí o. Kí náà pè é lọ́gá èèyàn tí tọ́jú gbogbo omi ṣẹ́mú tòun tó já tó bá dé ọ̀gá sáà náà máa sọ up national tọ́ba ti ra gbẹ́dẹ̀ o ọ̀gá sáà náà máa sọ báwọn arò jíjí wá tọ́wọ́n bá rí Musa Muhammed o ọ̀gá sáà náà máa sọ ọ̀gá lẹ́mi o. Ọ̀gá kan jí bọ́lá tó lọ́mọṣẹ́ púpọ̀ rẹpẹtẹ. Ọ̀gá kan jí bọ́lá tó lọ́mọṣẹ́ púpọ̀ rẹpẹtẹ. Ọ̀gá lẹ́mi
ọ̀gá lẹ́yìn Paso ọ̀gá ńlá tó ní túwọ̀n Paso big boss tó ní túwọ̀n bábábá big boss tó ní túwọ̀n tó ń gbà o ọmọ ya wà náà mi Àlàbí Òkúnlé ṣé Paso ọjọ́ ẹ̀kọ́ Àlàbí ọjọ́ ẹ̀nà ni o Paso Las Vegas Paso àríyá. Paso Chicago. Sẹ́mi ọ̀gbẹ́ ládùúgbò yìí ìfìtàládé. Ọ̀gbẹ́ ní Fọláhàn ọ̀gá ṣe. Ọwọ́ Paso ti dà. Yóò jíjí o. Òjijì ẹni. Yóò jẹ́ sáré. Alọ́ bí ti dà. Yóò jíjí o. Òjijì ẹni o. Ojoojúmọ́ la dé bọ́ọ̀sì àwọn tó fẹ́ wá pọ̀lọpọ̀ wá. Ojoojúmọ́ la dé bọ́ọ̀sì pẹ̀lú bàbá ọba náà rẹ̀. Ọlọ́tọ́kùn ní akẹ́bàjẹ́ o. Paso àjọ. Aluminium village náà gbọ́ bí Aluminium village ti 2016 Àlàbí ìgbì ìyókù ẹtù sọdún yìí ó yí bọ́lá Paso wá tọdún tó ń bọ̀ o àìsí lágbára lọ àjọ máa ń ṣóníwé Àlàbí ó lágbára sátì ẹnì kankan ní inú wa ò ní pẹ́ ní orí yín lọ́dún yìí ènìyàn ojú wa. 17th of December yà 2016 ẹjẹ́ àkọọ́lẹ̀ mo máa rí yín láàárọ̀ bákàlà bí o máa ka 17th of December yà 2017 bó ṣe máa jẹ́ nìyẹn Paso báraka ẹjọ́ mi àdúrà kò kárí àríra lónìí tó bá ìwọ̀n ẹ̀kọ́ ṣàmì wàá gbà pé ṣé òun ló ṣàdúrà Paso báraka kò kọ́ wa bóun ẹ̀kọ́ ṣàmì ó nígbàgbọ́ nínú wa nìyẹn Paso báraka ẹ tó nígbàgbọ́ nínú wa tó nígbàgbọ́ nínú ara ẹ̀ ká má ti ṣàdúrà lásán á ti ṣàmì kíákíá aláríra lè ní 17th December Paso 2016 ẹ̀kọ́lẹ̀ tó bá di 17th December ìyá 2017 a máa rí ìrara bí ó báraka bó ṣe máa jẹ́ nìyẹn Paso kúnlékúnlé ẹ̀yin ìjọba Paso ó yẹ tẹ́ka. ó yẹ tẹ́ka tètè Pasuma. látòrí lọ́bọ̀ ti sọ̀tọ́ mi lórí láti ìbára kó tàbára dọ̀tún. ó yẹ torí gbọ́. ọlọ́dàdì níní ọlá alíà ní Chicago. Agbọ́nà many people lókè Paso. Many people lókè Paso jẹ́ torí pé wọ́n lo àsìmí ni o. Ìjọba kúnlé ìmọ̀lẹ̀ o. Ibà àsìmí àmàmà o. Ó yá sí fi máa ń Paso o. Ṣéun Fújì jí Bọ́lá mi Àlàbí o. Ṣé fi máa ń Paso o. Ṣéun Fújì káwùsù sàmọ́nì o. Ọmọ ìyàwó Ànàbí o. Ọlọ́gbẹ́ kúlẹ̀ ìwéṣẹ̀ bàbá ọba. Ẹ̀rí gbódìgbọ́. Tàtú gbogbo Mùsùlùmí lárúkọ. Kódàkódà bá máa jórúkọ Paso ojú wa. A ò jẹ pásítọ̀ kúnlékúnlé. Wọ́n ò jẹ́ rẹ́fẹ̀rẹ̀ rí o Paso. Wọ́n ò kí ń ṣe evangelist mọ́. Ẹ gbọ́ tá a bá máa jórúkọ Paso báká orúkọ ẹ̀sìn tiwa là á ń jẹ́ orí bá a fi ń gbórúkọ ẹ̀sìn tiwa lárugẹ ni
wọn ò pera mi pásítọ̀ rí o bá so. ẹgbẹ́ ọlọ́gbẹ́kúnlẹ̀ ọ̀sẹ̀ bábábá. wọn ò jẹ́ ẹ̀fọ̀n rí o bá so. wọn ò kí n ṣe evangelist kúnlẹ̀ bá so. Jésù fújì tí kọ́kọ́ jẹ́ àwọn àfáà náà pè mí bá so. wọ́n ní kí n stop yàrá bí o báraka pé kí n má tún sọ mọ́ lè fi pọ̀ lẹ́nu mi mọ́. àti kọ́kọ́ sọ pé Jésù fújì máa síra wọ́n wà ní pé ká drop ká má gbé ara bẹ́ẹ̀. ọmọ ìyàwó ànábì ìbàṣọ tó ń jẹ́ ẹ̀dá báraka ó tún lè wórúkọ òsùlùmí ó jẹ́ ló jẹ́ kí ṣéwù ló jẹ́ kí gáàsù ṣífì ìmáàmù Àlàbí oko tó jáde bọ́tà báraka Àlàbí olóòrùn ẹ̀kọ́ bọ́tà kúnlẹ̀. ẹ̀gbọ́n bó ṣe ń lọ là ń tẹ̀lé Paso ṣé tẹ̀lé fújì Àlàbí ó báraka bó ṣe ń lọ kúnlẹ̀ làbáka Àlàbí ojú wa òun là ń tẹ̀lé Paso a ò dúró rá any step tí fújì music tó bá ti pé làágán bá gbẹ́sẹ̀ mọ́ Àlàbí kúnlẹ̀kúnlẹ̀ kò káwá mọ́ kọ́nà rí Paso iṣẹ́ fújì kò ká mi mọ́ rí fújì kò ká mi mọ́ rí òjì bá kò ká mi mọ́ kọ́nà rí Paso Àlàbí ẹsẹ̀ ò làwọn tèmi fi sọ pé gbogbo tí n bá ti kọ pẹ́rẹ́ ó táwọn lọ́rùn bá sí ọba ọkọ ṣé bí máa mú ọ tiwa ni ó. àwọn tèmi wọ́n sábà ìnà sọ pé orin tí bá ń kọ́ kó dẹ̀ ló sọ. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀. orin tí bá ń kọ́ kó dẹ̀ ló sọ. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ̀kún. àwọn tiwa náà sọ bẹ́ẹ̀ àwọn tìjọba náà sọ bẹ́ẹ̀ ẹ̀kún. wọ́n lórí tí bá ń kọ́ kó dẹ̀ ló sọ. gbogbo VFC àwọn àjọkò lè lọ. sífù wọ́n lórí tí bá ń kọ́ kó dẹ̀ ló sọ. ayẹkẹ báwọn báwọn àjọkò lè lọ. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tiwa náà sọ bẹ́ẹ̀ ẹ̀kún. Àlàbí ni ẹ o ọlọ́pẹ́ ni ẹ o ìbá ṣe é lọ ọlọ́dàdí àlìyá o. Adéọlá bàbá jókòó lé rẹ̀ ọ́ ọkọ̀ Adéọlá ìwà kọ̀kọ̀ lẹ́lẹ́ dá ó ní báwọn bàbá jókòó lé rẹ̀ ọ́ àná ọgọ́dúnkọ ìwà kọ̀kọ̀ lẹ́lẹ́ dá. táwọn kan máa ń jókòó lé rẹ̀ ọ́. àwọn tí wàá ṣọ́ bẹ́ẹ̀ kúnlẹ̀ ẹ gbọ́ ṣé wọ́n ṣọ́ bẹ́ẹ̀ Paso. wọ́n ṣọ́ bẹ́ẹ̀. àwọn tí wàá ṣọ́ bẹ́ẹ̀ Jíbọ́lá Paso. àwọn tí wàá ṣọ́ bẹ́ẹ̀ wọ́n ṣọ́ bẹ́ẹ̀ kúnlẹ̀ wọ́n ṣọ́ bẹ́ẹ̀ wọ́n ṣọ́ bẹ́ẹ̀ Jíbọ́lá Paso. wọ́n ní bá a ṣe ẹsẹ̀ lélẹ́rẹ́ tiwa wọ́n ṣọ́ bẹ́ẹ̀ kúnlẹ̀ Paso. àwọn ẹ̀yà wa náà mìíràn kàtà bábá. wo tó ti sọ gábẹ́jì nígbò ó yà sọ fún jẹ́yẹ ó yà sọ fún bẹ́ẹ̀ sọ fún bẹ́ẹ̀ sọ fún bẹ́ẹ̀ ó yà jẹ́ orí gbọ́. Aluminium village tó ń pè bí ẹ má tẹnu mọ́ Paso òun tó bá pè yín fún láàbàgàlà bí ní ẹ ṣe ibi ẹ bá débi eré òun tó sanwó fún yín fún pé kẹ́ ẹ wá ṣe Paso Jíbọ́lá ni ẹ ṣe Jíbọ́lá. Aluminium village ló Paso Aluminium village ibi náà ti ṣọdún eré ọdún náà ń ṣe Paso báraka wọ́n ń dúpẹ́ fọ́lọ́run Paso pé àwọn orí December l'Aluminium village àwọn ní kọ́ pé Paso Jíbọ́lá kọ́ kọrin
eléré ọlọ́ọ̀lùbárí kàbà ṣòbáká àwọn kan wá ṣọ́ọ̀tẹ̀ ní wá àwọn kan tún ṣọ́ọ̀tẹ̀ ẹ̀kúnlẹ̀ o àwọn kan tún ṣọ́ọ̀tẹ̀ ní wá àwọn kan tún ṣọ́ọ̀tẹ̀ ní wá àwọn èèyàn méjì kan wá tó ń jiyàn láàárín wọn. kò fàjà wọ́n ń jà àjàfà kéjà. àwọn èèyàn méjì kan wá tó ń jiyàn láàárín wọn. ìkíni ló ń sọ fún kejì pé kí ló fẹ́ fi po òfò kó má bàa sùn wá dáadáa. èkejì fún un ló sì pé èèyàn kejì wá fún un ló sì pé èèyàn kejì wá ń gbà lóhùn pé níbi ìdákọ̀rin ọgbọ́n ó gbé ìtọ́tẹ́ níbi ìkáwá ọ̀bù òkúlẹ̀ níbi ìkáwá lóyà ẹ̀tọ́ níbi ìkáwá lóyà àní níbi ìkáwá lóyà ẹ̀tọ́ ìkáwá lóyà sáwọn tiwa ẹgbà ooo níbi káwá lóyà ooo ẹgbà ooo níbi káwá lóyà ooo lóyà mú ooo níbi káwá lóyà ooo àlùbáríkà kì í bọ́ láì mọ́lẹ̀. àlùbáríkà ara mi ò ní bàjẹ́ o. lọ́lá ọlọ́run ni. àlùbáríkà ṣe ọdún iṣẹ́ mi o. ẹsẹ̀ sáàtì. àlùbáríkà owó ọ̀sẹ̀ àwọn tó èmi gbọ́dọ̀. ìṣèlú tó máa ṣọ́ àgbà. ẹ̀rí wa ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lájọ àlùbáríkà ṣe ẹgbẹ́ tó dá. owó àlùmí. owó àlùmí náà bákàlà kàtà owó tó dùn mọ́ ní pàṣẹ. owó àlùmí owó tó dùn. wọ́n sọ fún ẹ ó mọ̀ owó àlùmí owó tó dùn tó o bá fẹ́ mọ̀ ìwọ máa bọ̀ lálùmíníọ̀ village bóyá o fẹ́ wá kọ́ṣẹ́ bóyá o fẹ́ wá rajà níbí wá fojú ẹ ló ń jẹ màsó o bá ká owó àlùmí owó tó dùn ọlọ́pàá owó ìsàlàbí ojú ẹ làbáyé ká àkànlẹ̀kùn.